ẹ̀yin èèyàn mi á kú gbogbo rògbòdìyàn yìí o kí ọlọ́run ọba kó ṣe kí ni kó ṣàánú wa. Mo rí update kan tó ń fly around tó sọ pé engineer Alagbo àti Sisi Alagbo wọ́n follow ara wọn. I don't know how true it is. I don't even have their mo ní Facebook Sisi Alagbo nìkan ni mo ní. So mi ò ní Instagram or so I don't know how true it is. But even if it is true, not be the same house that they sleep. Hey, no. You people, no. I think the engineer Alagbo, they know how to make the internet talk. That's one thing to can understand. They know how to make you people talk about them. They are very good when it comes to content creation. Lójú tí yín báyìí, àárín wọn ti dàrú torí pé wọ́n fẹ́ yàwó they play my fans. Àwọn ọkọ àti ìyàwó tọ́jọ́ ń sùn sínú ilé kan. Àbí ṣé engineer Alagbo wà lọ́dọ̀ ìyá Ikimo ni? Of course, it's not with ìyá Ikimo now. Tó bá tiẹ̀ ẹni sùúrù ẹja tẹ̀ wo bí kìíní ìṣẹ̀lẹ̀ play out. Tó bá tiẹ̀ fi Sisi Alagbo lẹ̀, kò ní lọ sọ́dọ̀ ìyá Ikimo náà torí wọ́n máa fi ṣẹ̀sìn bẹ́ẹ̀ ni. Kò ní lọ sọ́dọ̀ ìyá Ikimo náà. This is a lose-lose kìíní. Kò ní lọ kó lọ bẹ̀ ìyá Ikimo padà. You don't understand. Ṣé kò yé yín ni àbí ṣé èmi ni mò ń get it wrong? Tóun àti Sisi Alagbo bá jà ká tiẹ̀ assume pé torí inú yín ti ń dùn ọ̀dẹ̀dẹ̀ ni most of you. Ó máa lọ síta ni. Bóyá ó tún ní ọmọ pẹlẹbẹ kan síta. That guy pẹ̀lú èèyàn tẹ́ bá fi engineer Alagbo ṣe kínní pẹ̀lú téèpù ẹ̀ tó jáde tọmọ yẹn ń domi lóbò yẹn. Ẹ̀gbọ́n ó máa jẹun ọ̀fẹ́ nínú ilé ọ̀gọ̀dọ̀, ó máa sùn ọ̀fẹ́, ó máa dóbò lọ́fẹ̀ẹ́. Kì í ṣe ọkùnrin tó jẹ́ pé ẹ kàn lè fi ilẹ̀ bẹ́ yẹn. Tán bá ra mú ní street, ẹ̀rù Ọlọ́run máa bà yín. Tán bá ṣe kí ni, tán bá ra mú ní street, ẹ̀rù Ọlọ́run. Gbogbo eléyìí tẹ́ ẹ̀ ṣe lórí social media yìí. Ẹ ti wo Yorùbá fíìmù, orí yín ti fọ́. Yorùbá fíìmù ló yẹ kẹ́ máa rò pé torí pé ó ti fẹ́ yàwó kejì automatically nǹkan kan máa ṣẹlẹ̀ sí ìyàwó kejì yẹn, ó máa ṣe kínní, wọ́n máa jà kẹ́yìn, ó máa wá regret, ó máa wá padà sọ́dọ̀ ìyá Ikimo. They play they play my fans. Ẹ máa ṣe kínní, ẹ máa tanra yín bẹ́ẹ̀, ẹ máa jẹ́ kó máa tàn yín kẹ́ máa tàn bẹ́lá. They need publicity. Of course. They go let you talk about them because they need publicity. And you know they no máa rí mú torí pé bẹ́ẹ̀ ṣe wà una no dey mind una business. Kí lè ṣọ́ wọn lọ́wọ́ ṣọ́ wọn lẹ́sẹ̀ fún un? Especially àwọn if ìyá Ikimo is happy the way you say she's happy. Kí ló dé tó jẹ́ pé ẹ̀yin bloggers page Sisi Alagbo gan lẹ̀ sùn sí? Think about it. Kí ló dé tó jẹ́ pé ẹ̀yin bloggers ìyá Ikimo page Sisi Alagbo lẹ́ ń sùn lẹ́ ti ń jí lójoojúmọ́? If everything was right with ìyá Ikimo, you will not be tọpinpin ìyàwó tuntun náà. Ṣe fẹ́ sọ pé mo ti rí lẹ́nu ọjọ́ mẹ́ta ìtẹ́ ń gbé pé ìyá Ikimo ó ń ṣe hello my dear àṣeyàn míì, ó ń ṣe I love you kìíní kan tó dàbẹ̀ ní pé ó ti lọ́kọ míì àbò fẹ́ lọ. I think she too she's creating content. I don't think she's leaving because ó yẹ kó ti lọ tó bá dẹ̀ fẹ́ lọ how many years tó fẹ́ lò ń bẹ́ẹ̀. Wọ́n ti fẹ́ yàwó kejì, sẹ́stẹ̀pù tírísọ́ọ̀mù ti jáde, kí ló tún kù kí ló tún ṣe ń bẹ̀ kó lọ, ó sì ń gba ẹ̀pọ̀n yẹn. Ṣé kò gba ẹ̀pọ̀n yẹn ni? Ẹ wo ẹ kó jáàbù kúrò lórí kẹ́ gàdì òkè kẹ́ gbẹ̀pọ̀n kó wọlé. Ó sì ń gba ẹ̀pọ̀n yẹn, gbogbo yín lẹ́kọ̀ọ́ fẹ́ para yín lórí social because I don't understand. This is not a matter of boyfriend and girl. These people are married. Do you know what it takes to be married? For better, for worse. Ọkọ àti àwọn ń jà dáadáa náà. Àìmọye ìjà tèmi àtọkọ mi ti jà, ṣá máa fira wa sílẹ̀ ni. It's called for better, for worse. A máa jà, a máa bínú, a máa ṣe. Kò sí ìjà àtọkọ àti ìyàwó ò lè jà. So gbogbo ẹ̀yin tẹ́ ganu síbẹ̀ orí yín ò pé. Ẹ lọ wọ́kọ tí yín, ẹ lọ most of you single woman dẹ̀ níyàn. Tó ń bá jà kan já gbogbo ẹ̀rù kan bínú síra wọn kan ṣe kí ọkọ máa lọ, ó máa lọ. Wọ́n á dẹ̀ tún parí ẹ̀, wọ́n á dẹ̀ tún padà.
tó bá tún parí ìbò lẹ tún fẹ́ fojú sí torí gbogbo yín ẹ ti ń gbé gbá ọpẹ́ pé wọ́n ti jà èèyàn tó bá jà ló máa parí ẹ̀ náà ẹ̀yin àtàwọn ń jà bọ̀ kí ló dé tó jẹ́ pé ní láìfù ni think about it ṣé ní láìfù ni tó jẹ́ pé all of a sudden these people's life is your problem is your business léyìn tó ń dóyin ni. I didn't even know. I don't keep up with them. Once in a while, tí bá wà lórí Facebook, tí bá rí fídíò Sisi Alagbo tó ti ń polówó ọjà, I like it, I leave the place. That is just it. But ẹ̀yin lẹ lọ mọ̀ pé wọ́n unfollow ara wọn lórí Instagram àbí ṣé bẹ́ẹ̀ náà ti unfollow ara wọn àbórí WhatsApp náà ti wọ́n unfollow ara wọn lórí Instagram. Wọ́n dẹ̀ ń bára wọn sùn nínú ilé. Ayé mi wẹ́gbó bẹ́ẹ̀ ṣe dán. These are married. They sleep in the same house. Tí Engineer Alagbo ò bá nínú ọ̀sẹ̀ kan á pín sí méjì. Àbí kó sọ pé this week is for Sisi Alagbo, next week is for Ìyá Ikimo. So tó bá tiẹ̀ ń bínú, okay, tó bá tiẹ̀ bára wọn jà tó wọ́n follow ara wọn. Ẹjọ́ orí bẹ́ẹ̀dì kankan náà jọ ń sùn ni. Ẹ jẹ́ a máa lu làákàyè náà. Have you seen Engineer Alagbo alone? Those are the things ẹ máa consider into factor pé má dáhùn ilé alone. Wọ́n mú wa ṣeré ni. Ṣé ti rí alone ni? Ṣé ti rí Sisi Alagbo tó ń update? Kó tiẹ̀ máa update gan mi ní bílífù yín torí bọ́n ṣe wà yẹn sí. Wọ́n máa bára wọn sùn. Wọ́n tún ti máa bẹ̀rẹ̀ ànọ́dá ti rí san. Àbí kó máa jẹ ẹja tútù. Kó máa lọ rooftop. Wọ́n á kàn wá fi yín ṣe yẹ̀yẹ́ nípa ìwélé ó tún ti update. Don't you know? Use your sense, especially Joy's blog. Ìgbà tó jẹ́ pé ibi tó yẹ kó ọpọlọ wà, ìgbìjọmọ̀ ọpọlọ tó yẹ kó wà lórí ẹ̀ hips ló kó sí. Think pé ṣé àwọn people ẹ̀ mú yan ṣeré ni. Any small thing wọ́n ló máa kọ́kọ́ gbọ́ jáde. I don't understand. Why are you so obsessed? Any small thing ó ti gbọ̀n jáde bíi pé òun bá wọn sùn òun bá wọn gbé. You just want to prove that the marriage of Engineer Alagbo and Sisi Alagbo will not work. They are both adults. If it's going to work, na their problem. Kí ló dé tí marriage tiẹ̀ náà ò work? Àbí I'm being fair now. Ìwọ tó ń ṣọ́ marriage Sisi Alagbo àti Engineer Alagbo, kí ló dé tí marriage tiẹ̀ náà fail? Kí ló dé tó ò fi lọ́kọ? Ó ṣáà ti bímọ. Kí ló dé tó o dá single mother? It's as simple as that. They are adults. Is either it work or it fail. Méjèèjì ló wà ní ayé, success and failure. Even if it doesn't work out for them, it's their problem. Let them be the first person to come outside and declare to us pé ẹ̀yin èèyàn o, kíní yóò rí báyìí o, we have parted our ways. But if you have not seen any of that, you are just basing it on they unfollow each other on Instagram. So there is trouble in paradise. Ní 2026. A jẹ́ pé you are not even lájú smart rárá ni. They have test run the social media very well. They are very good couple when it comes to social media. They know how they work and they are using it. And even if they fight themselves, ọkọ àti ìyàwó wo ni òkè ń jà? Even though they fight themselves, they are married. They will settle it. Simple. Shikena. But any so kí lẹ fẹ́ gbà ń bẹ̀ tó bá fail now, because I clearly want to understand. I don't want Ìyá Ikimo, the way she's moving funny. That is why I don't like Ìyá Ikimo. Subjecting your husband to bully. I will protect my own. Kó fẹ́ obìnrin ju Solomon lọ. In as much as taking care of me, taking care of the kids, I will protect my husband. Bẹ́ẹ̀ mi ṣe máa rí life ni. Àfi tí ò bá tọ́jú mi mọ́. Nìkan máa sọ pé wo at this point, dágbọ́ bùkátà rẹ̀. But you people, it's so obvious that you are just Shemo, just because you want to prove that you are right. I don't know. But Ìyá Ikimo náà, Ọlọ́run má sọ mí di èèyàn tó jẹ́ pé àwọn ẹgbẹ́ mi ló máa control mi. Ọlọ́run má jẹ́ kí ìṣẹ́ mú mi to the point that ọkùnrin èèyàn tó yẹ ká ẹjọ́ build together. Build pẹ̀lú ẹ̀. Obìnrin àtẹ̀yìntàn tó tí ò dààmú nǹkan kan torí pé má ti wà l'Amẹ́ríkà yẹn màmí ìgbólọ́pọlọ. Tí ò dààmú nǹkan kan tí ò ní nǹkan kan. Òun ni wọ́n sọ pé sister ẹ̀ o rò pé wọ́n ní kọ́ ẹ̀ṣìn náà. Àwọn ọmọ ọ̀ṣẹ́ náà sí ilé ọkọ. Àwọn ọmọ ọ̀ṣẹ́. Sórí nǹkan tó ń bà mí lẹ́rù fún ẹ.
tó ò tí yẹ ni pé ìyẹn yẹ kí mọ́ ni pé tí ọmọkùnrin yẹn bá sọ pé wàhálà ẹ ti pọ̀ jù àbí tó ń bá ti kọ́ ẹ tí máa yẹn ò lè handle ẹ̀ mọ́ ó máa dọmọ sí ẹ láyà ni. O ò délùú yìí kó mọ nǹkan tó ń pè lọ́kùnrin. Ọkùnrin bíi gold, ọkùnrin gidi ni o bíi gold nítorí àwọn ọkùnrin ò tẹ̀ kí n dúró sílé, single mother ló pọ̀ jù. That is just it. Ẹ wá wọ́n náà tẹ̀fẹ́ wọ́n ti jà, ṣé ẹ̀ ń bá wọn sún ẹ̀ bá wọn jí ni tẹ̀tẹ̀ fi ń mọ̀ fún ọ ti jà nínú gbogbo ìṣòro tó wà ní ayé yìí. Màá wá gbé ìṣòro Sisi Alagbo àtọkọ ẹ̀ pàpà súfé màá wá gbé sórí màá máa sọ pé ìyẹn ni mo fẹ́ máa gbọ́. Sẹ́yìn gan ní life ṣe níṣẹ́ tẹ̀ ń ṣe. Of course ti ẹ̀ níṣẹ́ náà. If all you do is to come to social media kẹwàá máa jùdí, no talent, no skill. Tell me, what is your program on social media? Wàá kọ́ọ̀dì sí kámẹ́rà wàá máa sọ pé ìdí ńlá. Look at that is dumb. This is 2026. Àwọn Kim Kardashian gan tó ṣe kíní gan gbogbo wọn ti lọ yọ̀dí sọnù. Man doesn't live by bread. Ṣé o lọ́pọlọ ni? Onídìí ńlá kò dẹ̀ sí anybody tó fẹ́ gbé ẹ sílé. It's no shade though. It's no shade. I'm just saying that there should be more. What is it that you have except the nyash? Ìgbẹ́ àtọ̀rọ̀ àdẹ́ ló kún bẹ́ẹ̀. Kí ni? Are you know, show are intelligent? What is your page all about? Dankari ẹ kó gbèdì síbẹ̀ kó máa jó kó máa jùdí. It's not at your age. Ẹ máa wá fún gbogbo ẹ̀ mọ́ra, ẹ máa wá fún gbogbo ẹ̀. Ẹ jọ kí lẹ̀ ń ta gan, kí lẹ̀ ń wá, kí ló sọnù? Ní aago mélòó? Ẹ wá ṣe jábàjábà ara ìlọ́pọlọ tí mò ń sọ náà nìyẹn. A married couple ẹ lọ ń ṣọ́ wọn, ẹ ń ṣọ́ okó tó ń wọ òbò, ẹ ń ṣọ́ bóyá wọ́n ti jà, ẹ ń ṣọ́ gbogbo ara ìníṣẹ́ tí mò ń sọ náà nìyẹn. If they've parted their ways, they will come out and tell us that they've parted their ways. Any other thing is still rumor. It's still rumor. They are mature. They know what they want. So they can do anything they want to do. It's their problem, it's their life. Ìgbà kan ṣe ọwọ́ mẹ́ta gan ṣáà wà ń bẹ́ẹ̀ ni ṣáà mọ́ ni ọ̀tìgbà tó líìkì. Tọ́wọ́ dẹ̀ fira wọn sílẹ̀ nìyẹn wọ́n fira wọn sílẹ̀ nìyẹn ṣáyé fẹ́ parẹ́ ni àìmọye ẹlòmíì márèjì mi mẹ́rin ti fẹ́ẹ̀lì mọ́lú. Èèyàn kan ní àǹtí tó ń borí yẹn tó wà ní ọkọ ẹlẹ́ẹ̀kẹrin sí pẹ̀lú bó ṣe borí tó. Pẹ̀lú bó ṣe bí godmother before Sisi Alagbo pẹ̀lú bó ṣe borí tó ilé ọkọ ẹlẹ́ẹ̀kẹrin ló wà. Ṣebí Sisi Alagbo ilé ọkọ ẹlẹ́ẹ̀kejì ló ṣì wà. Bó ṣe spere tó ẹlẹ́ẹ̀kejì sí ni ẹ̀yin gan tẹ́ ṣe kínní gan Ọlọ́run ló máa dúró kó tó ti kọjá lára yìí. Ẹ wò lọ́tẹ̀mí sọ ni pé ẹ fi wọ́n lẹ̀ ẹ jẹ́ kán jayé wọn bó ṣe wù wọ́n ẹ jẹ́ kán ṣe bó ṣe wù wọ́n ẹ jẹ́ kán bára wọn jà at the end of the day ẹ máa rí irú kínní yìí sí by 30 ló ń kọ update 10 kọ episode ẹ máa rí pé ẹ òtútù máa tì yín ni wọ́n tún padà tó bá tún máa release fọ́tò báyìí ẹ̀ tún rí i pé Ọlọ́run tó bá dẹ̀ padà na their problem. They are still pressing matter ju Sisi Alagbo and engineer Alagbo kí ló kàn wá pẹ̀lú tí. But all you care about is that you just want them to fail. Ara nǹkan gan tó yẹ káwọn kan máa rí nìyẹn. You want them to fail so that you can prove pé orí ìyá Ekimo ó jà fún orí ìyá Ekimo ó jà fún kó make it. Nothing fi 1 million power ẹ̀ torí kò níṣẹ́ lọ́wọ́. Gbogbo orí ẹ̀ ò jà láti ọdún mélòó. Orí ẹ̀ ṣe ń já òsìgbà tó fẹ́ yàwó lé. Ẹ máa tanra yín mi. Ẹ wo ẹ̀yin èèyàn nǹkan tẹ̀mí tiẹ̀ máa sọ ní pé gbogbo eléyìí tó ń gbé kiri yẹn rumor lèmi ṣì máa classify ẹ̀ sí. Lọ́dọ̀ tèmi ni o rumor lèmi máa classify ẹ̀ sí. Ẹ̀jìnlẹ̀ Alagbo òṣè ẹ̀sìn ẹ̀ fààyè gba ìyàwó méjì agbára ẹ̀ dẹ́gbẹ́. Ìyá Ekimo gan tẹ̀dẹ̀ ń gbèjà gan kò dẹ̀ lọ ṣe bóyá kó lọ ni kí ló dé tí ò fi lọ. Ìyá Ekimo ọkọ tèmi ń sọ nìyẹn pé in as much tó ti wà nulẹ̀ yẹn ní jẹ́ kó búlì ọmọkùnrin yẹn dẹ̀ ní jẹ́ káwọn godmother ìsọnù àwọn godmother ṣògbò làbá ṣàtẹ̀jọ́ ń kóra yín kiri kán búlì ọmọkùnrin yẹn tó bá fẹ́ lọ máa lọ wọn kò sọ pé dandan tó bá dẹ̀ mọ̀ pé o máa dúró you have to respect him bó ṣe rí nìyẹn o lè lọ́kùnrin tó máa provide fún ẹ ṣe gbogbo nǹkan fún ẹ kó máa disrespect ẹ kò possible
That is just it. So, I don't want to trend. I don't believe they've broken up. I just maybe they had this misunderstanding and Shemo, just giving each other space or everything. And that would be all.